Oya ṣé kí n wí ní àbí mọ̀mọ́ sọ Abíọ́lá. Ṣé kí n wí ní àbí màmá sọ ayé là gbé. Torí ayé ṣòro Abíọ́lá. Bí orúkọ ọmọ mi kan ayé fẹ́lẹ́. Orúkọ ọmọ tèmi kan Barrister ló sọ bẹ́ẹ̀ o. Èmi ò tó bí ayé fẹ́lẹ́ lọ́mọ o. Wọ́n níṣẹ́ ti rẹ́dì. Yorùbá wọ́n níṣẹ́ ti rẹ́dì. Ẹ ti ṣetán. Pastor give testimony, àfáà give testimony, oníkálukú ń sọ jẹ́ lọ́tún lọ́sì. Ó ga o. Fídíò eléyìí ó sẹ́mẹ́ ẹ bá ti ń wo show yẹn máa wẹnu mi lásán. Ọlọ́run ẹ má kínú bí mi. Kò yí sì kí akálò ló máa sọ̀rọ̀. Ẹgẹ́nu mi yẹn mẹ́ báyìí sí mi nìkan mò ń sọ̀rọ̀. Kọ́mẹ̀ntì yẹn máa bá mi fi sí comment section tó bá ṣe jẹ́. Ẹ gbàgbára sílẹ̀ kẹ́ gbé san lẹ́jà rẹ̀ mo máa wo ẹnu mi lásán. Full video ẹ máa lọ wò lórí YouTube mi Yorùbáwùyí tàbí ìrìnkèrindò Yorùbáwùyí. Ẹ subscribe sáwọn YouTube channels mi. Kẹ́ máa wo bó ṣe ń lọ. Pastor kan give kí ni wọ́n máa ń give ní church mi ò mọ̀ o. Pé mi ò lọ sí school. Pastor yẹn give ó ní kinní kan ń bọ̀. Ó ní ṣé ti ready. Ó ní kí ọmọ Yorùbá máa ready fún. Àfáà kan náà bọ̀ táwọn náà sọ̀rọ̀ ẹ̀ náà touch mi. Pé ilẹ̀ Yorùbá a ṣe bẹ́ẹ̀ tó mọ̀ nǹkan tó kàn. Ma play méjèèjì níbi bí ìyàwó question kankan jẹ́ o àdẹ ètì ẹ̀sìn kankan àdẹ gbé súnmọ́ ẹ̀sìn kankan tó bá sọ fún ẹ pé Yorùbáwùyí fẹ́ clinch mú ẹ bóyá àfáà ni ẹ ọ̀gbẹ́ni sọ fún wọn pé wọ́n dey play ló wà o ajé ògùn gbọ́ dey play òun ló wà ó yá ẹ̀sùn ajú wọ́n ní ṣe ti ready ṣe ti ṣe tán ká tó play àwọn àfáà yẹn wọ́n ní tó ń bọ̀ ká tó play àwọn pastor yẹn ẹ bá mi wo fídíò láti lẹ́yìn ìwà làwọn akọ lọ ṣé kí n wí ní àbí mọ̀mọ́ sọ Abíọ́lá ṣé n wí ṣé kí n wí ní àbí mọ̀mọ́ sọ. ó ní bàbá yín kí ló dé abáníká fídíò wọn ká sẹ́ǹdẹ̀ kí ẹ lé àgọ́sí. lèmọ́mù bo ni bàbá yín lèmọ́mù Adélékè lẹ wá tún sójú lẹ̀ ṣé dandan ni kẹ́gbẹ́ yá ni. Jago. Ṣé dandan ni wọ́n fi fún wọn ni. Wọ́n fi ń fọ́kọ ni. Tipátipá ti kú. Wọ́n wá gbé yín àyín. Ẹ bá délé à. Ebi tí wọ́n ń pa yín mọ́ ìyá tẹ gbé. Ilẹ̀ Yorùbá nìyẹn o ní 2024. Ilẹ̀ Yorùbá ẹlẹ́yà ti ṣíjú o. Bàbá Tinubu ẹ̀ lè pa wá o. Ọlọ́run akọbí ọmọ lódòdẹ. Ó lè pa wá. Ebi ti fẹ́ fọ́ ojú anybody. Ebi ó ti fẹ́ fọ́ ojú anybody. Kí lẹ rí sẹ́lẹ̀ àtó ṣíjú nítorí ebi. Kí ni nǹkan tẹ́ rí sí? Ẹ máa bá mi kọ sí comment section. Ẹ máa wẹnu mi nìkan tí má ti ń sọ̀rọ̀. Akálẹ̀ ló kò easy kó máa sọ̀rọ̀. Comment yẹn máa fi back ẹ up. Ẹ máa share fídíò mi. Ẹ kó máa lọ fà. Ẹ wo kó lọ fà. Ẹ subscribe sí YouTube channel mi. Ẹ̀yin tí ẹ ti wà lórí Facebook àti dúpẹ́ àti wọ 300,000. Thank you. Àwọn àwìṣ pé bí 300,000 kẹ́lẹ̀ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí tàbí lórí ìkànnì Yorùbáwùyí àbí kẹ́ subscribe sí méjèèjì kẹ́ tún follow mi lórí Facebook. Ilẹ̀ Yorùbá lẹ̀ ń wò yẹn. Ọmọ Yorùbá ṣe ti ready torí mi tí show fídíò fún yín o. Ọlọ́run tẹ́ ń wò yìí preamble lásán ni. Kí lẹ rí sẹ́lẹ̀ háyì mo fẹ́ rí ní comment section. Comment number 1 yín nìyẹn ní comment section. Now ẹ jẹ́ ká wá wọ plane because mi fẹ́ ká wọ bus. Tá bá wọ bus ó lè long. Ẹ ká kọ́kọ́ wọ plane ká lọ sílẹ̀ Haúsá. Chai. Mo bí ti ẹ àfẹ́ wá fẹ́ sí mi dáadáa. Mo ti ń làágùn. Ọ̀rẹ́ yẹn ò jẹ́ kí n làágùn. Bọ́ síbí. So ní kò share video àbí kò ní kò share video yìí. Ilẹ̀ Yorùbá tí ẹlẹ́hà ti ṣí ojú torí ebi
tí ẹlẹ́hà ti lọ tọrọ bárà ní títì àti play video fún yín o àáfà kan máa sọ̀rọ̀ pásítọ̀ kan máa sọ̀rọ̀ ó máa ṣọ́ọ̀kì yín ọlọ́run. ilẹ̀ yorùbá yẹn ṣé àwọn politicians tí wọ́n fi private jet ṣé ẹsẹ̀ rìn ṣé wọ́n wà nílẹ̀ yorùbá tí ẹlẹ́hà ti ṣí ojú àbí wọn ò síbẹ̀. mo ń béèrè lọ́wọ́ yín ni ilẹ̀ yorùbá tí ẹlẹ́hà ti gbégbá bárà tẹ́lẹ̀hà ti ń tọrọ bárà tó bá wà lọ́wọ́ àfà ẹlẹ́hà ò ní tọrọ bárà o. ṣé ilẹ̀ yorùbá yẹn àwọn olóṣèlú tí wọ́n ń gun jẹ́ẹ̀tì àwọn tí wọ́n ń gun mọ́tò àwòwò iyebíye 169 million naira tí wọ́n ra kíní kan tí wọ́n live luxury life ṣé wọn ò sí nílẹ̀ yorùbá tí ẹlẹ́hà yẹn ti ń tọrọ owó. kí ni ẹ̀tọ́ tó tọ́ sí ẹlẹ́hà yẹn kí ni ẹ̀tọ́ tó tọ́ sí ẹlẹ́hà yẹn máa tọ́ ọmọ ọdún mélòó tó gbígba bárà dání yẹn ibi tí fẹ́ fọ ojú ẹni bọ̀dọ̀ ẹlẹ́hà ṣí aṣọ lójú kò lè jẹ́ kébi lù ú pa. now ṣé ká wá dúró kí ọ̀rọ̀ wá rí báyìí torí ẹ̀ tí rí nǹkan kan o ṣé ká dúró kí ọ̀rọ̀ wá rí báyìí kó máa fi ọwọ́ dín gbẹ̀yìn kó fẹ́ dín àkàrà kó fẹ́ dín pọpọ́ọ̀fù kó máa fi ọwọ́ bó nọ́ọ̀tì yẹn mo fẹ́ béèrè lọ́wọ́ yín olówó ò sí ńbẹ̀ àwọn olówó ńláńláńlá ò sí ńbẹ̀ Yorùbáwùyí ṣe ń tẹ̀síwájú because ó lọ́ǹgì gan kí ni mo sọ fún yín ó lọ́ǹgì olówó mélòó lẹ́mọ̀ tó wá láti north either politician or businessman or businesswoman wọ́n máa wọ̀ bá rí ga wọ́n máa daṣọ ẹ wo àti ìdèbí tá à ń lọ nítorí ọlọ́run. ṣé ìgbésí ayé òun làwọn fídíò tẹ wò yìí Yorùbá ṣe ti rẹ́dì èmi kọ́ ni mo sọ o ẹ máa gbọ́ ìlẹ́nu pásítọ̀ tó sọ wọ́n ní ṣe ti rẹ́dì wọ́n ní nǹkan ń bọ̀ you believe pé ká máa jọ gbé pẹ̀lú àwọn pípù tẹ̀ ń wò yìí àwọn ọmọ yìí tí wọ́n bá dàgbà kí náà máa dà wọ́n ti fi ẹ̀sìn brainwash wọn níbẹ̀ yẹn wọ́n ti fi ẹ̀sìn kọ́pù wọn wọ́n ti fi ẹ̀sìn sún wọn sógiri débi pé ó máa hard kan tó ti ṣe turn back o ọmọ Yorùbá are you waiting until this will happen in our side wọ́n yẹ kó mọ̀ wípé everything sọ̀rọ̀ Allah ni tó o bá rí jẹ sọ̀rọ̀ Allah ni tó o bá rí jẹ sọ̀rọ̀ Allah ni ọmọ tó ṣàárẹ̀ tí wọ́n gbé lọ sí hospital tí kò sí good health care tó kú sọ̀rọ̀ Allah ni ọ̀nà tí ò dáa téèyàn lásídẹ̀ǹtì téèyàn kú sọ̀rọ̀ Allah ni ẹni tó bá wulẹ̀ happen síyàn láyé yìí sọ̀rọ̀ Ọlọ́run ni gbàgbé ń pa ẹ̀ Ọlọ́run tó ṣe China tó ṣe China politician àwọn politicians ti China ti Japan ti America ti UK Ọlọ́run yẹn kọ́ ló dá sí Nàìjíríà Ọlọ́run tó dá politician Nàìjíríà Ọlọ́run yẹn go àbí because they brainwash us everything tó bá ṣẹlẹ̀ báyìí Ọlọ́run mọ̀ sí ewé kan ò ní bọ́ lára igi láìsí mọ̀ sí Ọlọ́run níbẹ̀ èmi àáfà tó máa fún yín lésì ó wà níbí mo gbé pásítọ̀ wa mo tún gbé àáfà wá sí kalẹ̀ tó máa fún yín ní èsì yín tẹ máa wá mú sẹ́ǹsì níbẹ̀. There are sometimes you don't put everything on Ọlọ́run. If you say Ọlọ́run mọ̀ nípa everything, why? Tó máa gba salary ẹ̀ tó máa lọ sọ́jà, tó máa lọ ra nǹkan tó wọ̀n ẹ̀ jẹ. Why tó dúró? Lẹ́yìn tó gba salary ẹ̀ tán kó wá kó dání báyìí, kọ́ lọ́n gba salary yẹn lọ́yẹ̀ kó ló bẹ́ẹ̀ fi ra nǹkan lọ́jà. Kọ́ lọ́n wá sí kitchen yẹn kó bẹ́ẹ̀ dáná.
o lè dúró dè yẹn dey play kí ni mo sọ fún ẹ ajé ògùn gbọ́ dey play ló wà dey kí ni dey play pastor ẹ kọ́kọ́ gbọ́ lẹ́nu pastor nǹkan tí pastor sọ pé ó ń bọ̀ lọ́nà ó ní mo ṣe show fídíò yẹn fún yín wípé àwọn ọmọ yìí tí wọ́n bá ń lọ báyìí a ti gbọ́ boko tó confess pé 5,000 náà fi lọ́ ọ̀hún into business àti máa jíyàn gbé ìbí ni oúnjẹ ni wọ́n fún un àwọn tí wọ́n pa ọba lẹ́kìtì wọ́n ní 10,000 naira ni wọ́n fún àwọn bẹ́ẹ̀ èkìtì tí wọ́n pa I play the video on my page ìwọ tó bá ti follow mi ìwọ ló mọ̀ o ọlọ́run tó bá ti subscribe sí YouTube channel mi ìwọ ló mọ̀ wọ́n ní 10,000 naira péré ni wọ́n fún àwọn tó fi pa ọba àwọn bẹ́ẹ̀ èkìtì tí wọ́n pa yẹn àwọn ọmọ yìí tó bá fún wọn 2,000 tó bá kọ́ ọ bó ṣe ń fa wọ́n máa ṣe àbí wọn ò ní ṣe tó bá fún àwọn ilé lóúnjẹ lásán oúnjẹ pé ẹ jẹun kẹyó ẹ lọ fọ́ orí anybody ṣọ́ máa lọ àbí wọn ò ní lọ question lèmi ń bèrè lọ ẹ má sọ ẹ ti ń bínú ẹ má bínú ẹ pẹ̀lẹ́ ẹ má bínú ẹ ti ń bínú ṣọ́ máa lọ àbí wọn ò ní lọ tó bá fẹ́ ṣe election sin tó bá pe àwọn ọmọ yìí pé kíní kan ló fẹ́ gbé pàpọ̀ tí ìbò yóò lọ sílé lágbájá ẹ lọ fọ́ orí ẹ̀ ṣọ́ máa lọ àbí wọn ò ní lọ tó bá ti jẹun wọ́n máa lọ. Now my question is ṣé ọlọ́run ló dá Nàìjíríà káwọn kan máa live large kí á dẹ̀ máa kò síbi tí òṣèlú òṣì o but bóyá olùṣẹ́ làwọn eléyìí olùṣẹ́ àwọn ọmọdé yìí sìn at their age kí nìkan tí wọ́n ṣe tí wọ́n fi deserve nǹkan tó báyìí ẹ̀ṣẹ̀ ni pé wọ́n wá sáyé àbí ẹlẹ́hàn yẹn kí ló ṣe bóyá tó pé gbé hà ṣé kí n wí ní àbí mọ̀mọ́ ọ̀sán Abíọ́lá ṣé n wí ṣé n gọ́ ọ̀sán hallelujah. ẹ gbọ́ mi yíyan níwájú ọlọ́run àti ènìyàn èmi ò lẹ́sìn o níwájú ọba tá a gbọ́dọ̀ pè jẹ́ ẹ̀rọ tẹ́ pé má pè jẹ́ ẹ̀rọ kì yóò dílé lérí ẹ jọ wa nílò láti gbàdúrà fún Nàìjíríà gidi gan ìta mú mi rí ò dáa o ẹ̀rù bà mí ẹ̀ẹ̀mejì ni mo rí kílẹ̀ tó mọ̀ o èyí tí mo rí ni wípé kété táfihàn mi mo rí pé àwọn Haúsá wọ́n dẹ̀ kó ogun àtẹ̀yìntà wá wọ́n kàn yọ lójijì ló bá di wípé ọlọ́mọ ò mọ́mọ́ mọ́ o wọ́n kàn yọ lójijì ǹjẹ́ ẹ mọ̀ tó wá burú jù àwọn sójà tí wọ́n kó síta wípé kí wọ́n máa gáìdì àwọn ènìyàn tó bá di kọ̀rọ̀ sójà ló tún ń sọ àwọn gàmbàrí pé wọ́n wà níbí àwọn sójà gan tó wà ran Haúsá lọ́wọ́ láti pààyàn wọ́n wà ń wọlé tó ní kálukú ọlọ́mọ ọmọ mọ́ ṣe mọ̀ wípé mo ti sọ ní sometimes ago táyé yìí fi hàn mí tí ò tí ì pẹ́ rárá ní late last month mo rí ilé ní then tí mo ṣe gbàdúrà lórí ẹ̀ tán mo tún padà rí again ẹ̀ẹ̀mejì ní mo rí ilé ní o ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ the same thing ní the same spot again wọ́n continue àyà mi jẹ́ ẹ̀rù bà mí ẹ̀yin èèyàn ẹjọ́ ẹjẹ́ gbàdúrà fún Nàìjíríà wọ́n ti arrange ó ti dé tán ẹ wò ó wọ́n máa lé Yorùbá kúrò nílẹ̀ Yorùbá níwájú Ọlọ́run àtẹ̀yìn ìgbénifẹ́ni tó ń sọ nígbà tá òfin hàn tí mo rí ni mò ń sọ ṣùgbọ́n ayérayé ò ní jó rí bẹ́ẹ̀ ó burú gan wọ́n ṣe tán wọ́n fẹ́ kógun yẹn jẹ̀nà Yorùbá wọ́n dìde wọ́n wá togun láìrò tẹ́lẹ̀ wọ́n wà ń pààyàn nípakúpa pààyàn mọ́lé tí wọ́n ṣe tán tó jẹ́ pé ń bá háìdì sórí sílì wọ́n á dáná sun tìlétìlé ni mo wá gbọ́ igbe tó ní agbára táwọn èèyàn ń ké tí wọ́n ń sá lọ ọgọ́rọ̀ ènìyàn lẹ́nu àwọn kan tó wá ń tan àwọn ènìyàn ipe ẹ máa sábọ̀ àti bí mo ráwọn Haúsá kan tó ń lọ múra bí Yorùbá ipe ibi báyìí ni àwọn Haúsá ti dúró síbẹ̀ tó ń dú àwọn Yorùbá ṣeréṣeré mi è sọ tí n bá jù amóyẹn kúrò bí mo ṣe tẹ̀ lóru tí mo sọ pé ogun ń bọ̀ ká gbàdúrà kó má dé o wọ́n tún fi hàn mí lẹ́ẹ̀kejì again nígbà tó di tó fọ́ àyà mi já tó fọ́ àbí around 4
àyà mi já mo ní ẹ̀rù eléyìí ń bá mi ohun tó fi ń hàn mí pé tó ti wà ńlẹ̀ ni o ẹjọ́ àwa ènìyàn yín ẹ̀yin pastors ńláńlá wòlíì ńláńlá ẹjọ́ kí là ń dúró ṣe ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ńláńlá ẹjọ́ kí là ń dúró ṣe nàìjíríà má tòrò la máa ń rí yàn gbàdúrà ìbùkún fún tí kọlùkọ bàbá dé kò má sáàyè fún àdúrà ìbùkún ẹjọ́ ẹjẹ́ asọ́tòbí wa ẹjẹ́ àbẹ̀rẹ̀ àwọn ìsọjí ká máa sọ fún àwọn ènìyàn pé ká gbàdúrà fún nàìjíríà wàhálà yóò ní dáa mo fi títóbi kristi mo fi ṣẹlẹ́rìí tó bá lọ wáyé bàbá àtọmọ ò lè ríra wọn mọ́ kì í ṣèpè mi ì rìnà bàìbàì ní tá a bá fi hàn mí máa ń sọ o mi ì sọ pé kí n lè bá fi pọ́pùlà o tó bá ní káyé mọ̀ ẹ́ táyéráyé ò bá mọ̀ ẹ́ o ti fẹ́ẹ̀lì ní ayé o tó fẹ́ẹ̀lì ní ayérayé mi ì sọ táyé o láyé jésù mi ò ní jẹ́ mo fi sọ pé ègbé ni fẹ́ni tó ń sọ nígbà tó ọlọ́run ò fi hàn ẹ wò ọlọ́run fẹ́ ká ṣiṣẹ́ sílé lórí ni o ó ti dé tán ó dé tán ó dé tán ogun àtẹ̀yìnjà ẹ wò haúsá máa ní upper hand burúkú tá a bá gbàdúrà lé kíní lórí mi èé rí báyìí àfihàn mi ní ẹ̀ẹ̀mejì láfihàn mi lẹ́nu ó wá jẹ́ ẹ̀mẹ́ta báyìí tí mo ti rí lọ́dún yìí nínú láàrin oṣù kan dẹ́nà ti fi hàn mí rí tẹ́lẹ̀ náà tí mo tún ti sọ rí o ogun ń bọ̀ ẹja gbàdúrà kó má dé mo gba aládùúrà ní orúkọ Jésù ogun àtẹ̀yìnjà ò ní jà wá o ẹ wo haúsá ti múra sílẹ̀ ọlọ́run bá ń gbọ́ haúsá ló ní sójà múra àwọn sójà wọn gba ti haúsá múra àwọn èèyàn ẹkún òun ìpayín kékeré àwọn èèyàn wá ń dàgọ̀rọ̀ lọ ibi tí wọ́n ń gbà lọ ibẹ̀ yẹn haúsá ti ṣe bẹ́ẹ̀ o wọ́n ti mọ̀nà tẹ́gbẹ́ gbàdúrà nìkan ló lè ṣe o mo gba aládùúrà ogun àtẹ̀yìnjà ò ní jà wá o tẹ́ ẹ bá rí èèyàn tẹ́ lè ṣí ẹ̀ fún ẹ ṣí ẹ̀ fún yàn èmi ẹ̀ sọ ṣíà o ṣùgbọ́n eléyìí ó dojú ẹ̀ o níwájú adẹ́dá àti àṣẹ̀dá tó bá jẹ́ kí mo fẹ́ kún ṣí ẹ̀ kí n fi pọ́pùlà ni kọ́lọ́run dá mi lẹ́bi ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ kí mo fẹ́ kún ṣí ẹ̀ káyé lè bá a gbọ́ ká lè bá a gbárùkù tí kíní kó má bàa ṣẹlẹ̀ ní orúkọ Jésù ayérayé á dá mi láre gbàládùra ojúmọ́ tó mọ ẹ lé ní kójoojúmọ́ rí ìjáde àti wọlé rẹ kò ní mú kó dání kò ní márùn dání yóò mógo dání wàrà ànúgbà ògo ní fọlọ́run lókè ọ̀run Jésù lọ wa àmín. àdúrà ló lè ṣe ẹjọ́ ẹjẹ́ àgbàdúrà lé lórí o. àdúrà ló lè ṣe o Palestine ò dúró àdúrà ló lè ṣe Ukraine ò dúró àdúrà ló lè ṣe o gbogbo ohun tó dorí kodò àdúrà ló lè gbèrò àdúrà ló lè túnṣe àdúrà ló lè ṣe kó dára Israẹli ò dúró dè yẹn àwọn kan dúró Ọlọ́run fẹ́ ṣẹlẹ́yà mi ẹ bá mi bí wọ́n léèrè pé bọ́nà fi tó lu wá sí pásítọ̀ ní ká jẹ́ ká gba àdúrà kí àdúrà yẹn pọ̀ ọmọ Yorùbá ṣe ti rẹ́dì how many days àdúrà la máa gbà how many days àwẹ̀ la máa gbà orí òkè ibo la máa lọ yes àdúrà works but Israel ò dó dàdúrà o Palestine ò dó dàdúrà ara ń kan Gaza kódà ara ń ní Gaza kì í ṣàdúrà nìkan pásítọ̀ yìí mo ṣe máa play àfàtì fẹ́ play o mo mọ̀ play pásítọ̀ yìí ni you know why wọ́n láwọn Haúsá ti rẹ́dì láti gba ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ẹ wo àwọn ọmọ kéékèèké yẹn kọ́kọ́ kó òkúta lé wọn lásán òkúta lásán kó ṣe kankan lé wọn lọ́wọ́ pé ẹ bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ẹ̀lì wọn lẹ̀ Yorùbá wá ṣẹ́ẹ̀lì yín ẹ̀dá kú àwọn ọmọ tiwa tí wọ́n jẹ́ èjì yẹn bó náà wà wọ́n wà ní school à ń gbìyànjú à ń tiraka kó lè di doctor kó lè di lawyer kó lè di nurse kó lè di adájọ́ we are trying all our best to make our children the best of the best. But they are trying their best to make their children what? Ó níbi tán kọ́ àwọn yẹn sí. Wọ́n tọ́ wọ́n dàdí mọ́ ń jìrì. Ẹ wo bí wọ́n ṣe rí. And ẹ wo bí insecurity máa tán Nàìjíríà. This is why we are saying Yorùbá nation. Àbí kí ló lè ṣe? Ṣé ẹ̀yin fẹ́ Yorùbá nation àbí ẹ fẹ́ Yorùbá nation? Ṣé fídíò tẹ́ wò yìí ṣó tó ká dá dúró àbí ká má dá dúró? Pásítọ̀ lógun ń bọ̀.
ó ló ti dé tán ó láwọn sójà wọ́n á máa support àwọn Haúsá ó jọ bẹ́ẹ̀ àbí kò jọ bẹ́ẹ̀ ẹ ti gbàgbé ọjà tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ni nígbà tí àwọn méjì mi rántí ọjà tí wọ́n ti jà ní Ìbàdàn àwọn Haúsá àtàwọn Haúsá àtàwọn Yorùbá mọyẹ ọmọ Yorùbá tí wọ́n pa ni àwọn ọmọ Yorùbá làwọn fẹ́ gbà wọ́n pa títí wọ́n pa olóyún nínú ọjà àwọn ọmọ Yorùbá fẹ́ retaliate padà wọ́n sáré deploy sójà lọ síbẹ̀ tó bá ti ń pa wá wọn ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí Yorùbá bá fi lè dìde bá fẹ́ retaliate wọ́n á deploy sójà àwọn sójà yẹn àwọn owó náà wà bẹ́ẹ̀ kì í ṣe àwọn repentant boko ni tí Buhari fún amnesty Yorùbá Ọlọ́run dey play la wa o kí ni mo sọ fún wa dey play òun la wà kí ló sọ pé àwọn sójà yẹn ń ṣe nígbà yẹn wọ́n block àwọn Yorùbá wọ́n dẹ̀ ń ṣí àwọn tìbílẹ̀ pé ó yá ẹ pa wọn ẹ rún wọn ẹ ṣe wọn yàmàyàmà wọ́n ṣe oríṣiríṣi fún wọn nìbàdàn nígbà tí olórí àwọn Haúsá àwọn Fúlàní tí wọ́n wá láti ìlú wọn wá sí ọjà yẹn wọ́n ya àfihàn wọ́n ya ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n ò débẹ̀ ṣé wọ́n dọ́dọ̀ Olúbàdàn ni wọ́n ò débẹ̀ inú ọjà náà wà àwọn 5 àbí 6 ni wọ́n rán wá nígbà tó ń sọ̀rọ̀ ni kán wíyá kán máa bọ̀ kán lọ pé Olúbàdàn làwọn yẹn ṣe wà yà pé níbo kó Olúbàdàn wá bá yín nínú ọjà ní ọba Olúbàdàn tó wàjà ṣẹgbọn tí pásítọ̀ yẹn sọ bí ó máa wá sí ìmúṣẹ o bóyá kò ní wá sí ìmúṣẹ o èmi ò mọ̀ ẹ̀yin ọmọ Yorùbá kí ni solution Ọlọ́run má kó gbọ̀n ìjà wa wọn lógun ń bọ̀ máa wá play àfáà kan fún yín fún gbogbo ẹ̀yin religion fanatic gbogbo ẹ̀ tó pé religion bigotry ní tó yẹ pé gbogbo nǹkan tẹ́ believe láyé yín pàpàpòpò àwọn ìyàwó yín náà ti ń ṣíjú yẹn o ṣẹlẹ̀ àtó ṣíjú tó bá táwọn yìí bá ṣí wọlé ṣẹlẹ̀ àá lè dúró gba kùmọ̀ lẹ́yìn ọ̀run. now èsì ọ̀rọ̀ rẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ religion fanatic brother mi fún yín ní èsì yéè mùsùlùmí ni wọ́n o ṣùgbọ́n wọ́n sọ gbáǹkọ́ gbì ọ̀rọ̀ ọmọlúàbí ọ̀rọ̀ ọlọ́pọlọ ọ̀rọ̀ nílàkàyè ọ̀rọ̀ tí yẹn máa gbọ́ tó yẹn máa ṣe wìnṣìn ọ̀rọ̀ tí yẹn máa gbọ́ tó bá pẹ́ tó máa ń ṣayé tó bá gbé nǹkan sẹ́gbẹ̀ẹ́ a máa sẹ̀pọ̀n nínú ọpọlọ olúwẹ̀ oní búrẹ́dà mi yìí sọ ó dá kíyàn ní exposure ẹ sọ̀rọ̀ sà. àwọn ibi táwa ti wá azima capitalism láti wá ó jẹ́ ká mọ̀ pé ṣe rí Ọlọ́run wà báyìí àwọn mùsùlùmí wà báyìí ni gbogbo nǹkan kọ́ ni ẹ̀sìn àwọn garbu àwọn westin tó jẹ́ káyé wọn dáa ó ní pé wọ́n rò pé ẹ̀sìn á lọ sí church on Sunday lẹ́yìn yẹn ayé ló kù àmọ́ mùsùlùmí ẹ̀sìn kọ́ ni gbogbo ẹ̀ bóun ni gbogbo ó ṣe jẹ́ sí ṣẹ́sìn ni ó ṣe sàládì fún wa kálámọ́ ti fi ẹlẹ́dẹ̀ jẹ́ ẹ̀sìn kan tó wà ń bẹ̀rù àwa mùsùlùmí kankan lọ́wọ́ bá dá ọ̀ṣẹ́ wọn bẹ́ẹ̀ a máa ní ìgbéraga débi pé àròpá nìkan ló dá àwa ti rò pé ṣé Mukhtar bá fẹ́ kọ́lé yìí nísìn Ọlọ́run ó ṣe Ọlọ́run wo ni ó ṣe ìwọ nìkan ló dá ni kán á bọ́ sórí tẹlifíṣàn àbórí kìíní ẹ̀mí wàhálà tí mo gbé kalẹ̀ ta ni ó bá ran níwáàsí tí ó mọ̀ ṣe o làwọn tí ó mọ̀ gbọ́ náà ó mọ̀ gbọ́ bó bá ṣe nǹkan àfi kó o nípalẹ̀mọ́ fún un bẹ́ẹ̀ bó ṣe máa ṣe nìyẹn etí wọn ò nípalẹ̀mọ́ fún wọn ní máa fà àdúrà pọ̀tì àdúrà olùfín pọ̀tì tó nípalẹ̀mọ́ fún. àdúrà wo ló fi ń pọ̀tì nǹkan tó ò nípalẹ̀mọ́ fún mi rò bóyá ẹ gbọ́ máa yíyé dáadáa ẹ bá mi share fídíò yìí kó kan gbogbo àwọn tó yẹ pé gbogbo ayé wọn báyìí ẹ̀sìn ó ní exposure tó pé wọ́n jáde ó jẹ́ kí wọ́n mọ̀ wípé mùsùlùmí dúró báyìí Ọlọ́run dúró báyìí ni even kìrìsìtẹ́nì dúró báyìí Ọlọ́run dúró báyìí ni gbogbo nǹkan kọ́ Ọlọ́run máa ṣe fún yín gbogbo nǹkan kọ́ làdúrà máa ṣe ìlú wo ni China ń ṣàdúrà sí Ọlọ́run ti ìlú wo ni India ń pè
ta lọ́lọ́run UK lórí tàbí tá a dé yìí why tí Ọlọ́run ti Nàìjíríà tó yàtọ̀ everything they were ṣe a máa fàdúrà pọ̀ tiẹ̀ ni even nínú flag Nigeria unity and peace tán kọ síbẹ̀ wọ́n kọ work and pray tá lọ sí school most of badge wa ní school gba yẹn work and pray ni not pray mi ò tẹ́ láti tako máa pastor yẹn o but ọ̀rọ̀ pastor yẹn ló lọ sí ilẹ̀ Haúsá ẹ̀dẹ̀ bá farabalẹ̀ wo show yìí láti bẹ̀rẹ̀ ní o ẹ rí i pé ọ̀rọ̀ pastor yẹn ló lọ sí ilẹ̀ Haúsá kẹmọ how prepared tí àwọn Haúsá prepared àwọn ọmọ tẹ́ ń wò yẹn ara àwọn ogun tí wọ́n prepare nìyẹn nígbà tí wọ́n ṣe rally ńjọ́ wò àbí tó ṣe protest ńjọ́ wò àwọn òwò lẹ́rí tí wọ́n dà síwájú ṣe rárá àwọn sójà ilẹ̀ Haúsá kan dà wọ́n síwájú mo ń béèrè lọ́wọ́ yín ni ṣé àwọn sójà ilẹ̀ Haúsá náà kọ́ dà síwájú ìgbà tí wọ́n dà àwọn géńdé wọn síwájú tí wọ́n rí pé àwọn àmì yìnbọn àwọn náà padà kó jáde kì í ṣe àwọn kéékèèké yìí ni ẹ rò bóyá àmì dédé stop ìbọn yìí ni àwọn náà lọ́pọlọ ní bóyá máa kọ́ ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́jọ jáde ọmọ ọdún mẹ́sàn ọmọ ọdún mẹ́wàá àwọn ọmọ tẹ́ ń wò yẹn bóyá tó dàgbà jù ní bóyá 12 years bí àmì àṣẹ wá da ojú ìbọn kọ wọn aṣojú international body aṣojú gbogbo àgbáyé secretaries tí wọ́n lò fún wa ń bẹ̀ yẹn secretaries tí wọ́n lò fún Nàìjíríà ń bẹ̀ yẹn kò easy àmì àdàbọ̀bọ̀ àwọn ọmọ ọdún márùn tí wọ́n dà bọ́ta yẹn wọ́n tún káwọn ẹlẹ́hà wọn náà bọ́ta àwọn yẹn náà gbé flag lé lọ́wọ́ pé yẹn máa lọ jẹ́ ǹsí nìṣó tó bá ti wá di wèrè tán mo wá kọ́ àwọn repentant wọn wá sí wọn lẹ̀ fún wa nílẹ̀ Yorùbá pásítọ̀ tó sọ̀rọ̀ wọ́n rí sọ àbí wọ́n rí sọ àwọn náà rí sọ ọlọ́mọ ẹ̀kọ́ ogun ẹ̀yìn jà wá ni kó má fi ogun ẹ̀yìn kó má fi já ilẹ̀ Yorùbá àdúrà nìkan ò lè ṣe o bí Tinubu ṣe ń pariwo pọ̀ bẹ́ẹ̀ ṣe restructuring wọ́n ní táwọn ọ̀rá ẹnẹ́zẹ̀ ń dìgbò tó ní kí Tinubu lọ ṣe restructuring tó ń plan àti ṣe àwọn Haúsá ti bọ́ta náà wọ́n láwọn ò gbà wọ́n ní Tinubu fẹ́ pín nọ́ọ̀tì ni restructuring yẹn ó fẹ́ pín nọ́ọ̀tì ni tẹ bá dẹ̀ rántí nǹkan tí vice president Shettima sọ nígbà kan ṣé ẹ rántí ẹ bá mi kọ sí comment section ẹ̀yin tẹ́ bá rántí ẹ lọ sí comment section kẹ́ lọ wò ń bẹ̀ wọ́n ti ń dìde ń sin wọn láwọn olùgbà kó ló fẹ́ pín nọ́ọ̀tì àbúrò pín nọ́ọ̀tì wọ́n ló fẹ́ pín ilẹ̀ Haúsá àbúrò pín Òkè Ọya kí ló tó fẹ́ pín Òkè Ọya tó yí restructuring wọ́n tó kó máa ní àwọn ní ara wọ́n láwọn ò ní gbà wọ́n gbà wọn ò ní gbà náà sọ yẹn òní ti pásítọ̀ yẹn ló ṣe mú tilẹ̀ Haúsá dání tó bá di pé ó dójú ẹ̀ àwọn ọmọ tí wọ́n kọ́kọ́ máa dà síta ni irú àwọn ọmọ ìtọ́ bá so àdó olóró mọ́ wọn lára pé ó yá wọ àárín ọjà kíní kan lọ ọmọ yẹn ò ní gbọ̀n kankan àbí ọpọlọ ẹ máa gbé ọpọlọ ò ní gbé tó bá ti sọ pé bá ti kú o ó lọ bá nàbì lọ́rùn ni ó lọ ń ṣe nìyẹn yet ẹlẹ́hà ti wà nílẹ̀ Yorùbá wọ́n ṣíjú wọ́n ń tọrọ bárà kiri torí ibi ti pa wọn kú ibi ti fẹ́ fojú anybody ìyàwó pásítọ̀ gan ti ń ṣe oríṣiríṣi ẹni tí òṣèṣẹ́ kan ti ń gbé kò lóòsì àwọn míì ti ń ṣe tó bá láwọn ṣe ìṣẹ̀ṣe gan wọ́n ti ń di bá mi lórí TikTok ẹ̀sìn ò lè gbé wa débì kankan gẹ́gẹ́ bí táfà yẹn sọ ẹ̀sìn ò lè gbé wa dé anywhere a máa fi tọ́lọ́run fún Ọlọ́run a máa wá fi tí Ọlọ́run fún wa ní ọpọlọ ká ṣe a máa wá fi fún à ń pariwo Yorùbá nation ẹ̀yin lẹ́yìn ò ṣe Yorùbá nation àwọn bàbá tí wọ́n ń bèrè fún restructuring látàyè gbàgán kó tó dé ayé àwọn Bọ́lá Ìgè àwọn bàbá Bọ́lá Ìgè kó ló ń bá fọ̀hún kẹ́ wọn ni wọ́n ti ń sọ̀rọ̀ restructuring dè ní ìwọ̀n rí gbà àwọn bàbá yẹn náà dé gbọ́n wọ́n wá ṣògo owó ni o ìwọ tó bá mọ̀ àwọn bàbá tó ń bèrè fún restructuring yẹn ogún owó náà fi wá ṣe lọ́wọ́ àwọn ọmọ wọn anytime tó wọ́n bèrè fún restructuring lọ́wọ́ any government kí ló tó máa ń dákẹ́ every 4 years bàtà bàbá
Bọ́lá Ìgè ti lọ tán àwọn bàbá tó wà ń sìn àwọn bàbá Ayọ̀ Adébánjọ àwọn àǹkó every 4 years ló máa ń bèrè fún restructuring àsìkò Tinubu sì wọ́n bèrè fún restructuring àsìkò Buhari máa bèrè fún restructuring tó bá ti bèrè báyìí tó bá ti di pé nǹkan ti ṣẹnu re wọ́n máa dákẹ́ wọn ò ní bèrè mọ́ àbẹ́yìn ò máa rí bí mo ṣe ń rí ni ẹ rí pé bàbá ìyàwó náà bèrè restructuring fún dey play làwọn ọmọ tálíkà kí la wà dey play ṣe ni kó bèrè fún restructuring mọ́ wọn ò ní bèrè mọ́ ó tún nígbà tí Tinubu náà bá tún kú òun bẹ̀ tẹ́lẹ̀mí náà bá tún bọ́ síbẹ̀ restructuring la fẹ́ o restructuring Nàìjíríà ẹ lọ wọ àwọn ọmọ tí wọn nínú ayé ẹ jẹ́ ká túùdì wọn dáadáa tẹ́bà ní ọmọ wọn tó wà ní top post tí ẹ bá rí ọmọ Lai Muhammed ní top post ẹ wá sọ fún mi tí ẹ bá rí ọmọ bàbá Ayọ̀ Adébánjọ níbì kan bàbá gbogbo pátá